ogun míì tún dìde sí Kwankwaso àti Peter Obi nínú ẹgbẹ́ tuntun tí wọ́n lọ. Akùnrin kan ti múra báyìí, ó ti wà nílé ẹjọ́ pàápàá, ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn. Ǹjẹ́ ta ló ń gbé lọ sílé ẹjọ́? Ó ní ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress ní NDC, ẹgbẹ́ tuntun tí àwọn Peter Obi àti Rabiu Kwankwaso ṣẹ̀ṣẹ̀ wọ̀ lẹ́yìn tí wọ́n kúrò nínú ẹgbẹ́ ADC. Ọkùnrin náà lérí pé nígbà tí wọ́n bá dá ẹjọ́ yìí, gbogbo kútákúrá yóò pín, nítorí wọn yóò fagilé orúkọ ẹgbẹ́ òṣèlú náà nínú ìwé àwọn ẹgbẹ́ òṣèlú ní Nàìjíríà ni. Ilé ẹjọ́ ni yóò sì pàṣẹ bẹ́ẹ̀ fún INEC pé kí wọ́n yọ orúkọ NDC kúrò nínú àwọn ẹgbẹ́ òṣèlú tó wà nínú àkọọ́lẹ̀ wọn, nítorí nítòdodo kò yẹ kí wọ́n fi orúkọ NDC sílẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú nílẹ̀ wa. Umaru Ado lọkùnrin tó ń lérí pọnran báyìí o. Ohun tó sì sọ ni pé òun yóò bá wọn kanlẹ̀ nínú NDC tuntun yìí. Bẹ́ẹ̀ nítòdodo tí ọkùnrin náà bá rí ẹjọ́ ọ̀hún gbé dìde tí wọ́n sì fagilé orúkọ NDC gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ẹgbẹ́ òṣèlú tí a ní, bí ìgbà tí Obi àti Kwankwaso kúrò lẹ́bàárò tí wọ́n rẹ́ sínú iná ni o, nítorí kò ní sí kinní kan tí wọn yóò tún lè ṣe yàtọ̀ sí pé àsìkò yóò ti lọ kọjá pé wọ́n tún ń lọ sínú ẹgbẹ́ òṣèlú míì. Kò sí bí wọn yóò ti ṣe lè kópa nínú ìdìbò tó ń bọ̀ yìí mọ́ rárá ni. Ipò ààrẹ tí wọ́n sì ń lé kiri ní gbangba báyìí ni yóò ti bọ́ sọnù mọ́ wọn lọ́wọ́. Ohun tí ọkùnrin náà fẹ́ gan rèé, àti àwọn tí òun náà ń bá ṣe. Wọn kò fẹ́ kí Obi àti Kwankwaso rọ́nà lọ. Ṣùgbọ́n ta ni Umaru Ado? Kí ló sì kàn án pẹ̀lú ọ̀rọ̀ ẹgbẹ́ àwọn Obi àti ìrìn àjò wọn? Umaru Ado yìí ọmọọṣẹ́ Àtíkù Abubakar ni o, ọ̀kan nínú àwọn tí wọ́n bá a ṣiṣẹ́ nígbà tó ń ṣèjọba bíi igbákejì ààrẹ ilẹ̀ yìí ni. Baálé abúlé wọn ní Jádà ní Adamawa sì tún ni. Wọ́n sì jọ lo gbogbo ìgbésí ayé òṣèlú wọn nínú PDP àti ẹgbẹ́ yòówù tí Àtíkù bá ń lọ ni. Béèyàn sì pé ní ọmọ bíbí inú Àtíkù kò jáyò pa rárá, nítorí bí ìgbín bá fa ìkarahun ẹ̀ àtẹ̀lé ni. Níbikíbi tí èéfín bá ti ṣẹ́, iná ń jò níbẹ̀ níbìkan ni o. Èèyàn ò ní gbóòórùn Àtíkù níbìkan kó má ti kọ́kọ́ rí Umaru Ado níbi tí wọ́n bá àjọṣe ara wọn dé nìyẹn. Ohun tó wá ṣẹlẹ̀ ni pé nígbà tí Àtíkù bínú jáde nínú ẹgbẹ́ PDP tó sì kó àwọn èrò ẹ̀ lẹ́yìn, òun àti àwọn Ado ni wọ́n jọ ń lọ. Bẹ́ẹ̀ Ado yìí ti lọ sínú ẹgbẹ́ SDP nígbà tí àwọn PDP kò fún un ní tíkẹ́ẹ̀tì láti du ipò gómìnà ní 2023. Àtíkù yìí náà ló sì ní kó lọ síbẹ̀, ìyẹn nínú ẹgbẹ́ SDP. Ohun tó ṣe jẹ́ pé nígbà tí wọ́n kọ́kọ́ ń wá ẹgbẹ́ òṣèlú tí wọn yóò lọ lẹ́yìn tí wọ́n kúrò ní PDP, tí Nasir El-Rufai kúrò ní APC, inú ẹgbẹ́ SDP yìí ni wọ́n kọ́ gbà lọ. Ado ló ti kọ́kọ́ lọ tẹ́lẹ̀ fún wọn níbẹ̀ kó tó wá di pé àwọn aṣáájú ẹgbẹ́ náà nílẹ̀ Yorùbá láwọn ò fẹ́ wọn nínú SDP, tí wọ́n ní wọ́n fẹ́ da òkúta wẹ́rẹ́ sínú ìrẹsì àwọn ni, àti pé nígbà tí ìrẹsì náà bá bẹ̀rẹ̀ sí pàkúta, wọn yóò dá ìṣòro àwọn ni. Lọ́rọ̀ kan, bí wọ́n ti lé wọn nínú SDP yìí ni wọ́n kẹ́rù sọ́kọ̀ tí wọ́n gba inú ADC lọ. Àmọ́ bí wọ́n ti ń lọ sínú ẹgbẹ́ ADC yìí, bẹ́ẹ̀ ni Àtíkù da àwọn Umaru Ado yìí síta pé kí wọ́n lọ ṣètò bí àwọn yóò ṣe ní ẹgbẹ́ òṣèlú tàwọn náà. Nítorí bẹ́ẹ̀, kó tó di pé àwọn èèyàn náà bá àwọn Ralph Nwosu ṣèpàdé pé àwọn fẹ́ wọ ẹgbẹ́ wọn ADC ní ọjọ́ kejì oṣù keje ọdún tó kọjá, wọ́n ti kọ lẹ́tà sí INEC tí wọ́n sì gba fọ́ọ̀mù pé àwọn fẹ́ ní ẹgbẹ́ òṣèlú tuntun. Lọ́jọ́ 19 oṣù kẹfà June 19 ní 2025 ni àwọn èèyàn náà kọ̀wé sí INEC. Nígbà tó sì di 20 oṣù kẹfà June 20 yìí kan náà, INEC sọ pé ìwé náà ti tẹ àwọn lọ́wọ́. Ohun tó wà nínú lẹ́tà ẹ̀bẹ̀ náà ni pé àwọn yóò dá ẹgbẹ́ òṣèlú tàwọn sílẹ̀. Orúkọ ẹgbẹ́ òṣèlú náà yóò sì máa jẹ́ All Democratic Alliance, ADA. Àwọn tí orúkọ wọn já gbangba pé wọ́n fẹ́ dá ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀ nígbà náà ni Àtíkù Abubakar, Nasir El-Rufai, Rotimi Amechi, Peter Obi, Raufu Arẹ́gbẹ́ṣọlá àti àwọn díẹ̀ kan. Nítorí orúkọ tí wọ́n pe ẹgbẹ́ náà ni ADA,
àwọn èèyàn bẹ̀rẹ̀ sí fi Àtíkù ṣe yẹ̀yẹ́ pé ó ń yọ àdá lọ bá wọn nínú APC ni. ohun tó wá ṣẹlẹ̀ ni pé lóòótọ́ ni àwọn Àtíkù kọ̀wé ẹgbẹ́ yìí sí INEC nígbà tí INEC ń ṣètò àwọn ẹgbẹ́ òṣèlú tí wọn yóò fi orúkọ wọn sílẹ̀. wọ́n ní àdá yìí kò kún ojú òṣùwọ̀n tó, wọn kò sì fi wọ́n sínú ìwé gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú tuntun. àti pé nígbà náà àwọn Àtíkù pàápàá kò bìkítà mọ́ nítorí wọ́n ti bá ẹgbẹ́ ADC lọ, wọ́n sì ti kọrùn bọbẹ̀ pátápátá. ẹgbẹ́ òṣèlú náà ti wà níbẹ̀ láti ọjọ́ yìí o, ọ̀rọ̀ náà sì ti kúregbé. àmọ́ ní ọjọ́ 5 oṣù kejì ọdún 2026 yìí, INEC fi orúkọ ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC sílẹ̀, wọ́n sì fún wọn ní sábúkẹ́ẹ̀tì wọn. ẹgbẹ́ náà tún wà níbẹ̀ láti ọjọ́ yìí. àwọn èèyàn Àtíkù pàápàá Umaru Ado yìí kò wí kinní kan, kódà wọn kò tilẹ̀ ṣe bí ẹni pé wọ́n rí wọn. ṣùgbọ́n nígbà tí Peter Obi àti Rabiu Kwankwaso wọ inú ẹgbẹ́ náà tí ariwo ta lójijì, Umaru Ado àti àwọn ọmọ Àtíkù tó kù ronú ohun tí àwọn lè ṣe sọ̀rọ̀ yìí. ohun tó sì fà á tí wọ́n fi gbé ẹjọ́ dìde pé kí wọ́n fagilé orúkọ ẹgbẹ́ NDC yìí nìyẹn. kí ni wọ́n wá ní ẹgbẹ́ náà ṣe tí wọ́n fi ní kí wọ́n fagilé o? Umaru Ado ní àwọn INEC ṣòjóró ni pé wọ́n ṣèrú nítorí kò sí ìdí kan tí wọ́n ṣe lè fi orúkọ ẹgbẹ́ òṣèlú NDC sílẹ̀ tí wọn kò ní fi orúkọ ẹgbẹ́ òṣèlú tàwọn náà sílẹ̀, ìyẹn ADA, pé àfi kí INEC wá ṣàlàyé fáyé, àti pé tí wọ́n bá ṣàlàyé nílé ẹjọ́, ilé ẹjọ́ yóò rí pé òjòrò àti èrú burúkú ni wọ́n ṣe tí wọ́n fi orúkọ ẹgbẹ́ NDC sílẹ̀ tí wọn kò sì fi orúkọ tàwọn sílẹ̀. Ado rojọ́ ọ̀rọ̀ náà o. ó ní nínú oṣù kẹfà 2025 àwọn 110 ẹgbẹ́ oríṣiríṣi ni wọ́n kọ̀wé sí INEC pé àwọn fẹ́ fi orúkọ sílẹ̀ bí ẹgbẹ́ òṣèlú. àmọ́ nígbà tí yóò fi di ọjọ́ 11 oṣù kẹsàn-án, orúkọ àwọn ẹgbẹ́ náà ti di 171. àti pé lẹ́yìn tí wọ́n ṣe àyẹ̀wò àwọn ẹgbẹ́ náà tán, wọ́n rí i pé àwọn 157 kò kún ojú òṣùwọ̀n rárá láti lè tilẹ̀ yẹ ìwé wọn wò gẹ́gẹ́ bí ẹgbẹ́ tó lè di ẹgbẹ́ òṣèlú ní Nàìjíríà. ó wá kù àwọn 14 péré. Ado ní nínú àwọn 14 yìí kò sí ẹgbẹ́ òṣèlú NDC yìí láàrin àwọn rárá o, kò sì sẹ́ni tó sọ̀rọ̀ ẹgbẹ́ náà. àti pé nígbà tó di 30 oṣù kẹwàá 2025 yìí kan náà, INEC kéde pé àwọn 8 nínú àwọn 14 yìí nìkan ni wọ́n kó gbogbo ìwé tó yẹ kalẹ̀ fún àyẹ̀wò ìparí. àwọn tó kù ti tún jábọ́. nínú àwọn 8 yìí náà, Ado ní orúkọ NDC kò sí níbẹ̀ rárá. bẹ́ẹ̀ orúkọ ẹgbẹ́ tàwọn ADA wà nínú àwọn 8 yìí. ọkùnrin náà ní nígbà tó wá di ọjọ́ 5 oṣù kejì ọdún yìí, Joash Amúpìtàn tí í ṣe alága àjọ INEC tó ṣètò ìdìbò kéde pé àwọn ẹgbẹ́ 2 péré ló kún ojú òṣùwọ̀n nínú àwọn 8 náà. àwọn sì ti sọ wọ́n di ẹgbẹ́ òṣèlú, wọn yóò sì fún wọn ní sábúkẹ́ẹ̀tì wọn. nínú àwọn ẹgbẹ́ òṣèlú 2 yìí ni NDC wà. Ado ní níbi tí màgòmágó burúkú ti ṣẹlẹ̀ gan nìyẹn. àbí báwo ni orúkọ ẹgbẹ́ tí kò kọ̀wé kankan sí INEC ṣe lè jáde bí ẹgbẹ́ òṣèlú? ohun tí INEC yóò jáde láti wá ṣàlàyé ẹ̀ fún gbogbo ayé nìyẹn, bí Ado ṣe ń wí nìyẹn o. ṣùgbọ́n nígbà tí Amúpìtàn ń ṣàlàyé lórí ọ̀rọ̀ náà lásìkò tí wọ́n ń fún wọn ní sàbúkẹ́ẹ̀tì ẹgbẹ́ yìí, ó ní nítòdodo ẹgbẹ́ DLA nìkan ní ẹgbẹ́ òṣèlú tó kún ojú òṣùwọ̀n nínú gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n ní àwọn fẹ́ fi orúkọ sílẹ̀ kí àwọn di ẹgbẹ́ òṣèlú. ṣùgbọ́n ẹgbẹ́ kejì tí àwọn fi orúkọ wọn sílẹ̀ yìí, ìyẹn NDC, ilé ẹjọ́ gíga kan ní Lọ́kọ́jà ló pàṣẹ pé kí àwọn forúkọ wọn sí i. èyí ni pé àṣẹ ilé ẹjọ́ ni INEC tẹ̀lé tí wọ́n fi orúkọ NDC sílẹ̀. Ado ní irú àlàyé bẹ́ẹ̀ yẹn ò bófin mu, pé ohun tí àwọn lo oṣù 6 lẹ́nu ẹ̀ tí ò tó àwọn lọ́wọ́, òun lẹgbẹ́ òṣèlú kan wá lo oṣù kan àti ọjọ́ 2 péré tí wọ́n sì fi orúkọ wọn sílẹ̀. ó ní ejò ọ̀rọ̀ náà lọ́wọ́ nínú ni. àṣírí sì ti tú báyìí pé àwọn tí wọ́n ń lùlù ọ̀rọ̀ náà wà nísàlẹ̀ ibì kan ni. ohun tí òun sì ṣe gba ilé ẹjọ́ lọ, ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn pé kí wọ́n wọ́gi lé nìyẹn, torí ẹgbẹ́ NDC kò gba ọ̀nà tó yẹ kí wọ́n gbà láti fi orúkọ wọn sílẹ̀. kò sì yẹ kí ẹnikẹ́ni gba irú ẹgbẹ́ bẹ́ẹ̀ láàyè láti máa pe ara wọn lẹ́gbẹ́ òṣèlú ní Nàìjíríà. kí ilé ẹjọ́ tètè fagilé orúkọ wọn kíákíá ni. àwọn ọkùnrin Ado yìí kò mú ọ̀rọ̀ náà ní kékeré o,
pàápàá nígbà tó jẹ́ láàrin ọjọ́ méjì táwọn Kwankwaso àti Obi dénú ẹgbẹ́ yìí, àwọn aṣòfin 17 l'Àbújá ni wọ́n ti rọ́wọ́ inú ẹgbẹ́ náà lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn sẹ́nítọ̀ míì náà fẹ́ wá àti àwọn gómìnà kan. Gbogbo eléyìí kò dùn mọ́ àwọn èèyàn Àtíkù náà nínú rárá, wọ́n sì múra láti da nǹkan rú fáwọn Obi níbi tí wọ́n wà yẹn. Ṣùgbọ́n àwọn tí wọ́n lẹ́gbẹ́ ti fèsì o. Wọ́n ní ibi tí Umaru Ado fojú sí yẹn ọ̀nà ò bá bẹ̀ lọ o, pé oko òdí ọ̀pẹ ló ń ro. Ikenna Kwankwaso tí ṣe akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ náà ni ohun tí òye Ado àti àwọn tí wọ́n ń ronú bó ṣe ń ronú yẹn ni pé kì í ṣe ọdún tó kọjá ní ìforúkọsílẹ̀ ẹgbẹ́ NDC bẹ̀rẹ̀ o, láti ọdún 2017 ni o, àti pé nítorí tí wọn kò forúkọ ẹgbẹ́ náà sílẹ̀ ní 2017 ni àwọn ṣe gba ilé ẹjọ́ lọ. Pé ohun tí INEC sọ pé àwọn ṣe tí kò jẹ́ kí wọ́n fi orúkọ àwọn sílẹ̀ ni pé wọ́n ní àmì ẹgbẹ́ àwọn, ìyẹn lógò tíjọ́ ti ẹgbẹ́ òṣèlú APC jù. Nígbà tí àwọn sì rojọ́ pé ọ̀rọ̀ náà ò mà rí bẹ́ẹ̀, wọn ò gbà sáwọn lẹ́nu, ohun tó jẹ́ kí àwọn lọ sílé ẹjọ́ nìyẹn. Zeriake Dixon tí í ṣe aṣáájú ẹgbẹ́ náà lápapọ̀ sọ ọ̀rọ̀ yìí kan náà. Ó ní ọ̀rọ̀ ẹgbẹ́ NDC 2017 ló ti bẹ̀rẹ̀, nígbà tí àwọn Àdó kò tí ì mọ̀ pé àwọn yóò dá ẹgbẹ́ àdá wọn sílẹ̀ rárá, àti pé kí ló tiẹ̀ wá kan Àdó láti lọ sílé ẹjọ́ báyìí. Òun kọ́ ni INEC tó ń forúkọ ẹgbẹ́ òṣèlú sílẹ̀ o, òun kọ́ làwọn pè lẹ́jọ́ o, INEC làwọn pè lẹ́jọ́ o. INEC tí wọ́n dá lẹ́jọ́ kò lọ sílé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn o, ó ti ṣe ohun tí ilé ẹjọ́ ní kó ṣe o. Kí ló wáá dé tí Àdó ní àwọn ń lọ pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn? Èwo ni Máfìlọ́mí ń dá sí tí í ṣe ojúgun gbádágí? Báwo ni tí wọ́n ti jẹ́ nínú ọ̀rọ̀ yìí bí a bá ti yọwọ́ òṣèlú ẹ̀ tanú lọ? Pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àìmọṣẹ́kọ̀ ọmọrogùn tí jẹ́ kó kí orí bọ omi gbóná ni o. Ẹjọ́ ẹlẹ́jọ́ lobì í kú sí. Ọ̀rọ̀ ògùrọ̀ pẹ̀lú àgbè tí kò kan eṣinṣin ló ń torí ẹ̀fẹ́ gbọ̀run lọ. Pé ọ̀rọ̀ yìí ò kan Àdó, ta ló tún rán an sáwọn? Bí ọ̀rọ̀ náà ti rí nìyí, àmọ́ èèyàn kò wá mọ ibi tí àwọn adájọ́ tí wọ́n bá gbọ́rọ̀ náà síwájú wọn lè gbé ẹjọ́ ọ̀hún gbà, torí ayé òṣèlú la wà, kò sí irú ìdájọ́ tí kò lè jáde láti àwọn ilé ẹjọ́ wa gbogbo. Ohun tó jẹ́ kí àwọn kan sì máa bú Àtíkù rèé, pàápàá àwọn tí wọ́n mọ̀ pé ọ̀dọ̀ ẹ̀ ni Umaru Ado ti jáde, tí wọ́n sì mọ̀ pé ọmọ ẹ̀yìn ẹ̀ ni, àti pé òun Àtíkù pẹ̀lú àwọn aṣáájú ADC ni wọ́n ti ọkùnrin náà síwájú láti lọ mọ bí wọn yóò ti ṣe forúkọ ẹgbẹ́ àdá sílẹ̀ nígbà yẹn. Wọ́n ní ohun tó máa ń ṣẹlẹ̀ sáwọn ẹgbẹ́ alátakò tí wọ́n bá ní àwọn fẹ́ gbàjọba lọ́wọ́ ẹni tó ń ṣe é lọ́wọ́ nìyẹn o. Pé ariwo tí Àtíkù ń pa kiri ni pé ìjọba yìí ò dáa, Tinubu ò sunwọ̀n, àwọn fẹ́ gba kinní náà kúrò lọ́wọ́ ẹ̀ ni. Pé ṣé ọ̀nà tí wọn yóò fi gbà á kúrò náà rèé nígbà tí àwọn ẹgbẹ́ alátakò wọ̀nyí bá ń tako ara wọn fúnra wọn? Pé ǹjẹ́ ó dáa kó jẹ́ àwọn ọmọ ẹ̀yìn Àtíkù ni wọn yóò máa lọ dènà de Obi níbi tó bá lọ, tí wọn yóò sì fẹ́ ba ti ẹgbẹ́ òṣèlú tó bá wà jẹ́? Pé ǹjẹ́ ó dáa kó jẹ́ àwọn ọmọ Àtíkù ni wọn yóò máa lé Kwankwaso kiri láti fà á sẹ́yìn nínú ètò òṣèlú tó bá fẹ́ ṣe? Àmọ́ àwọn tí wọ́n ń ṣe òṣèlú fúnra wọn ní kò rí bẹ́ẹ̀ o, pé ọ̀rọ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn rárá, pé ọ̀rọ̀ òṣèlú ò rí bí wọ́n ti ń sọ yẹn, pé bí adìyẹ dà mí lóògùn nù máa fọ́ lẹ́yìn ni. Pé Àtíkù mọ̀ pé kì í náà fẹ́ bọ́ lọ́wọ́ òun pátápátá rèé, pé kàkà kó má bọ́ sí òun lọ́wọ́, tàbí kó má jẹ́ òun ni òun dupò ààrẹ tí gbogbo ìlú yóò máa pariwo pé òun ń tako Tinubu ní 2027, bí àwọn bá kúkú lu kinní náà fọ́ kò ṣe nǹkan kan. Ọ̀kan ibi tí ọ̀rọ̀ náà wà báyìí nìyẹn o. Èèyàn ò sì tí ì lè sọ pàtó ohun tí yóò ṣẹlẹ̀ sí Obi àti Kwankwaso nínú ẹgbẹ́ tuntun tí wọ́n lọ. Àmọ́ ohun tí ojú òkú bá rí ní sàárè, ikú náà ló mú un bá a. Akèrèǹgbè ní í ṣe atọ́kùn okùn, ibi tí olóṣèlú bá ń lọ ni yóò júwe ọ̀nà fún wọn. Ó ṣẹ̀ṣẹ̀ ń rúgbó bọ̀ ni o, kìnìún ọ̀hún ti tún bẹ̀rẹ̀ sí í dún màhúrú màhúrú nínú igbó. Ìgbà tó bá yọrí síta ní gbogbo wa yóò rí i. Ọláyíwọlá Alága ló tún yẹ ọ̀rọ̀ ẹjọ́ oríṣiríṣi tí wọ́n fẹ́ fà sí àwọn Obi àti ẹgbẹ́ òṣèlú wọn lọ́rùn yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.